òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lọ́sàn án náà sùn yẹ ká jà ìlọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. Kalẹ̀ ọdún mẹ́rin náà. Kódà kó má ti jẹ́ mọ́tò bá jẹ́ rúmà palọ̀ ni wọ́n fi yọ. Wọ́n ní tó bá jẹ́ rúmà palọ̀ lọ́ fi yọ. Ọkọ̀ ní iye tó ń gbé 500,000 1 million. Tó wá ní owó yẹn wọ́n fi máa renovate ibi. Ní owó yẹn wọ́n fi máa renovate. Wọ́n gbé kalẹ̀ báyìí. Wọ́n wá gbé kalẹ̀ fún tọ́lọ́wọ́n ọba. Wọ́n wá ní pé òun náà fọ́lọ̀ ìdí tèmi náà lọ. Wọ́n náà wọ́n wá ní pé wọ́n tẹ̀lé òun ti tẹ̀lé ti gbé táwọn gbé. Tóun náà tó ṣe léyìí. Káwọn tó ṣe léyìí. Wọ́n ti parí ilé. Wọ́n ti parí ilé. Tí yẹn ti dúró. Tó ti dúró. Èyí tó run síbí yìí sí ó ti lé ní 50 million naira. Wọ́n ní iye tó run síbí ó ti lé ní 60 million naira. Tàbá ṣí owó tó fi rà. Tàbá ṣí owó tó fi rà tí wọ́n fi ń bá lọ. Kò sì tí ì parí. Ọlọ́run ó ṣe. Ọlọ́run ó ṣe. Ọlọ́run ẹ ṣe. Ọlọ́run ẹ ṣe. Ismail. Alhaji Ismail. Kúnlẹ̀ síbẹ̀. Wọ́n ní ẹ̀rùkú. Gbogbo wa ẹ bá mi dáwọ́ ìka àtàyà. Wọ́n ní ẹ̀dá náwọ́ ìka àtàyà. Kọ́lọ́run wọlá ìfẹ́ tó ní sí Ustaz Jamiu. Ọlọ́run kó wọlá ìfẹ́ tí ẹ ní sí àbá wa Ustaz wa Jamiu. Ẹ má jẹ́ kí n tàn yín, òun ló jẹ́ kí n nífẹ̀ẹ́ yín. Àwọn ní àbá wa Alhaji wa ló jẹ́ kí àwọn bàbá wa nífẹ̀ẹ́ yìí. Wàláhì tàláhì ìsúná. Wọ́n ní àwọn fi Ọlọ́run ọba búra. Òun ló jẹ́ kí n nífẹ̀ẹ́ wọn. Àwọn ló jẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ yìí. Torí tọ́ bá máa sọ báyìí Ustaz Jamiu ni. Tọ́ bá máa sọ báyìí Ustaz Jamiu ni. Màdíà Ustaz Jamiu tó tiẹ̀ ń pariwo yìí. Wọ́n ní Alhaji tẹ́tẹ́ ń pariwo tẹ́ ń sọ̀rọ̀ yìí tẹ́ ń jẹ́ lẹ́nu yìí. Gẹ́gẹ́ bí náà lọ prógámù ẹ̀. Gẹ́gẹ́ bí náà tiẹ̀ mọ̀ wọ́n kí wọ́n prógámù wọn. Wọ́n tẹ ẹgbẹ́ Mubarak wá. Ìjọ tẹ́ ẹgbẹ́ Alhaji Mubarak wá. Wọ́n sọ wípé bí ẹni yìí ṣe nímọ̀ tó yìí kò tí ì lọ sí hajj. Wọ́n ní tẹ́ wọ́n sọ wípé bí ẹni yìí ṣe nímọ̀ tó kò tí ì lọ ní Ọlọ́run. Ẹ fẹ́ kí wọ́n rán ní hajj lọ. Ẹ fẹ́ kí wọ́n rán ní hajj. Ó ní kí n lọ wo prógámù yẹn. Wọ́n ní kí n lọ wo prógámù náà. Gbàtí wọ́n prógámù yẹn, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀sí sí ní díẹ̀díẹ̀. Wọ́n ní àwọn láti ìgbà táwọn ti wo prógámù yẹn làwọn ti nífẹ̀ẹ́ sí yín díẹ̀díẹ̀. Wọ́n nífẹ̀ẹ́ sí yín tán pátá. Ìjọ táwọn wá kú papọ̀ pọ̀ táwọn nífẹ̀ẹ́ sí yín pátá. Ìjọ tẹ wà níwájú Imran Eleha. Ìjọ tẹ ilẹ̀ ní ọ̀dọ̀ Alhaji Imran Eleha. Imran Eleha tó tú bí ìṣègbè. Wọ́n ní tó ń tu bí ìṣègbè. Mo wá rò lọ́jọ́ náà pé a Wọ́n ní táwọn wá rò lọ́jọ́ náà. ṣé ìsìlámù là ń ṣe ìlú? Ṣé ìsìlámù là ń ṣe yìí? Kí ló le tó lé yìí? Kí ló le tó yìí? Ìjọ ìlú mo ti nífẹ̀ẹ́ bàbá yìí. Ìjọ yìí làwọn ti nífẹ̀ẹ́ bàbá wa. Àlùbáríkà yìí ni mo fẹ́ fi gba nǹkan lọ́wọ́ Ọlọ́run. Wọ́n ní àlùbáríkà àwọn bàbá wa làwọn fẹ́ fi tọrọ lọ́wọ́ Ọlọ́run. Nǹkan méjì ni fọmọ yìí. Fún Alhaji wa Ismail. Ọlá àlùbáríkà yìí kò ní lọlẹ̀. Wọ́n ní ọlá àlùbáríkà yìí kò ní lọlẹ̀. Yorùbá bọ̀rọ̀ ilẹ̀ kan Yorùbá máa ń sọ̀rọ̀ kan máa ń sọ pé Ọlọ́run ò ní jẹ́ kó nájà wàràwàrà. Wọ́n ní Ọlọ́run ò ní jẹ́ kó nájà wàràwàrà. Ọ̀dọ̀ Yorùbá ẹ̀rọ ni mo fẹ́ padà sí. Lọ́dọ̀ Yorùbá làwọn fẹ́ padà sí. Ọlọ́run ò ní jẹ́ kó nájà wàràwàrà. Ọlọ́run ò ní jẹ́ kó nájà wàràwàrà. Mo ń rí yín lẹ́yìn mi báyìí. Wọ́n náà wọ́n rí yín lẹ́yìn àwọn. Inú mi ń dùn. Inú àwọn ń dùn. Pẹ̀lú ẹ̀ lájọ wà ní kò. Ìgbé àbí lẹ́yìn àwọn ó ń ṣe ohun rere, ó ń gbé ohun rere ṣe inú ayé. Àjọ wà ń kò. Àwọn tó jọ wà nù Ìkòròdú yìí. Ọjọ́ yẹn rè bí àná. Ọjọ́ yẹn rè bí àná. Bí ayé ṣe rí nù. Bá ayé ṣe rí nù. Tó wà ní skul. Wọ́n ní tó wà ní skul. Tọ́mọ wá láti Èkó. Tọ́mọ wá láti Èkó. Lọ fún sí kọ́tà jẹ. Wọ́n ní tí ò sí nǹkan tá a jẹ tí ò sí bọ́kẹ́tì máa ní. Wọ́n ní ẹgbà gàrí, ẹgbà ṣú, ẹgbà aláìsí ẹgbà ohun èlò. Wọ́n ní ẹgbà bọ́kẹ́tì máa ní. Tí ó gbé láti bí lọ sí Èkó. Tí wọ́n gbé láti bí lọ sí ọ̀nà tó jìn tó sọ fọ́lọ́run pé Ọlọ́run dákun. Ọ̀nà táwọn sì sọ fún Ọlọ́run ọba yìí pé Ọlọ́run dákun. Ohun tó ń ṣe ọmọ yìí kì í ṣe ìpín ẹ̀. Wọ́n ní ohun tó ń ṣe ààrẹ Alhaji Ismail kò ń ṣe ìpín wọn. Ọlọ́run mo bẹ̀ ọ́. Ọlọ́run mo bẹ̀ ẹ́. Nígbà náà Ọlọ́run bá ní gbé ọmọ yìí sókè. Wọ́n ní Ọlọ́run ọba kó bá wọn gbé Alhaji Ismail sókè. Èkó lòun wà nígbà tó Ọlọ́run wa wá dé Ọlọ́run wá ti wá sí Ìkòròdú pẹ̀lú mi. Ọlọ́run ní kó wá pẹ̀lú mi Ìkòròdú. Ọlọ́run ní kó wá pẹ̀lú àwọn Ìkòròdú. Ọlọ́run bá lóhùn dé. Ọlọ́run bá lóhùn dé. Ismail. Alhaji Ismail. Ọlọ́run tó tiẹ̀ lẹ́yìn kò ní padà lẹ́yìn. Ibi yìí o nílùú tà nígbà yìí. Wọ́n ní nílùú tà nígbà yìí o. O nílùú àyè tà nígbà yìí. Àyè tà nígbà yìí o. Ilé tí bàbá mi kọ́ sí sínú wọn. Wọ́n ní ilé táwọn bàbá àwọn kọ́ sí sínú wọn. Sí ìlú àti ìlú wa lọ́hùn. Sí ìlú wa lọ́hùn. Wọ́n lù tà nígbà jò. Wọ́n lù tà nígbà jò. Tó jáde láyé. Káwọn tó jáde láyé. Ọlọ́run ṣe fún ẹ ò nílùú tà. Wọ́n ní gbogbo Ọlọ́run ṣe fún yẹn nílùú tà
gbàjò. Ọlọ́run ẹni tọ́lọ́run yọ́nú sí. Ọlọ́run ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jùlọ níbà yìí. Ọlọ́run máa bá mi gbé ọdún. Ọlọ́run á gbé yín dìde. Ọlọ́run máa bá mi gbé ọdún. Ọlọ́run á gbé yín dìde. Ọlọ́run ti gbé ẹ dìde kò ní já ẹ. Ọlọ́run ti gbé yín dìde kò ní já yín wálẹ̀. Bí a ṣe fẹ́ kó rí fún ẹ yẹn. Bí a ṣe fẹ́ kó rí fún yín. Gbogbo àwa táwa ní ibẹ̀ lọ́wọ́. Gbogbo àwa. Ẹni tí ò tí ì kọ́ nínú yín kọ́ ní ìtò parí yóò kọ́. Ẹni tó Wọlé àlùbáríkà Ismail. wọ́n wọlé àlùbáríkà Alhaji Wọlé Ismail. àlùbáríkà tí Ọlọ́run ṣe. Ọlọ́run kó wọlé àwọn tọ́lọ́run ṣe fún wa. Gbogbo ẹni tó wà níbí yìí. Gbogbo ẹni tó wà níbà Tó yìí. ń yálégbé. Tó yálé gbé. Lọ́dọ̀ nílé láńlọ́ọ̀dù. Ilé láńlọ́ọ̀dù. Tí wọ́n ń gba síbí gba Wọ́n ń sọ́ọ̀dù. gba sọ́hùn gba síbí. Ọlọ́run wọlé àlùbáríkà pé àwọn ìyàwó tí mo ní wọn yálégbé. Ọlọ́run wọlé àlùbáríkà àwọn ìyàwó táwọn ní pé wọn yálé gbé Wọ́n ń náà. gbénú ilé ara wọn. Wọ́n ń gbénú ilé ara wọn Ọlọ́run sà wọlé abẹ́. Ọlọ́run kó wọlé abẹ́. Gbogbo ẹni tó wà láàyè yìí. Gbogbo ẹni tó wà láàyè Tí yìí. ẹ̀ ń yálégbé. Tí ẹ̀ yálé gbé. Mo fi àsìkò yìí mo fi bẹ Ọlọ́run. Mo fi àsìkò yìí àwọn fi bẹ Ọlọ́run. Wọ́n ní ọmọ aláṣẹ ni mí. Wọ́n ní ọmọ aláṣẹ làwọn. Bá wí yóò sì rí bẹ́ẹ̀. Wọ́n ní táwọn bá wí yóò sì rí bẹ́ẹ̀. Gbogbo ẹni tó wà láàyè yìí. Gbogbo ẹni tó wà láàyè yìí. Tó ń yálégbé. Tó yálé gbé. Ọlọ́run wọ láàyè ibi tá a wà. Ọlọ́run kó wọ láàyè ibi tá a wà yìí. Ọlọ́run wọ láàyè ibi tá a wà yìí. Ọlọ́run kó wọ láàyè ibi tá a wà yìí. Bí ọdún yìí tó parí. Ọlọ́run bá mi kó kọ́kọ́rọ́ nílẹ̀. Wọlé ọjọ́ tí màá kọ́kọ́ ra lé. Ọlọ́run kó wọlé ọjọ́ tí wọ́n á kọ́kọ́ ra lé. Mi ì tú owó ilé náà jọ. Wọ́n náà wò tú owó ilé náà jọ. Ọjọ́ kan ni mo rí owó. Ọjọ́ kan náà làwọn rí owó náà. Ọjọ́ kan ni wọ́n gbé 40 million wá fún mi. Ọjọ́ kan náà làwọn lọ gbé 40 million Ọjọ́ wá. kan náà mo sì ra ilé náà. Ọjọ́ kan náà làwọn ra ilé náà. Ìgbà táwọn ra mọ́tò méjì lọ́jọ́ kan. Ìgbà táwọn náà máa ra mọ́tò méjì lọ́jọ́ kan náà. Ìgbẹ́ náà lájọ lọ. A gbé 5 million dání mo sì fi ra mọ́tò méjì lọ́jọ́ Wọ́n náà gbé 5 million dání àwọn sì fi ra mọ́tò méjì. Ọlọ́run wọlá ìyanu tọ́lọ́run ṣe. Ọlọ́run kó wọlá ìyanu tọ́lọ́run ṣe fún Gbogbo ẹni tó wà láàyè. Gbogbo ẹni tó wà láàyè Tó yìí. sunkún ilé. Tó sunkún ilé. Tó sunkún mọ́tò. Tó sunkún ọkọ̀. Kí ọdún yìí tó parí. Kí ọdún yìí tó parí. Ọlọ́run bá mi yọ̀ǹda fún Ọlọ́run bá mi yọ̀ǹda fún mi. Àgbẹ̀bí ti ń jẹ́. Àgbàkà ànábì ti jẹ́ Muhammad. Wala la ilaha illallah. Wala la ilaha illallah. Wala la ilaha illallah. Wala la ilaha Wala la ilaha illallah. Wala la ilaha Wala la ilaha illallah. Wala la ilaha Wala la ilaha illallah. Àbùkọ́rí pé ẹni tó ti ní àníṣe. Àwọn tá ò ní bọ̀ wá ní Ọlọ́run wà láwọn kò gbàgbé. Àwọn tá ò ní bọ̀ wá ní. Bismillahir Rahmanir Rahim. Àmín. Allahumma ya man yasha. Àmín. Wastora lakum biha. Àmín. Ẹ máa béèrè ohun tẹ́ ẹ fẹ́. Orí ńlá tó ju ọjọ́ orí lọ. Ẹ máa béèrè rẹ̀. Àmín. ويحسن يقول النجوى. آمين. تقول شكوى. آمين يا الله. آمين. أسمى لمني. اللهم آمين. أسرتي. آمين. وأنت جاب لي آمين. والله استنقذنا. آمين. يا ربي. آمين. يا سيدي. آمين. يا مولاي. آمين. ويا جدتي. آمين. وإخوتي. آمين. أسألك. آمين. أن تشاور لقتي ولا آمين. ولا من أصحاب النار. آمين. اللهم لك كله. آمين. وبك كله. آمين. ومنك كله. آمين. ولك كله. آمين. وأنت كله. آمين. وكل كل. آمين. برحمتك. آمين. يا أرحم الراحمين. آمين. وصلى الله على سيدنا صلى الله عليه وسلم. وصحبه وسلم. آمين. سبحان ربنا. آمين. سبحان ربنا. آمين. سبحان ربك. آمين. سبحان ربك. آمين. رب العزة عما يصفون. والسلام على المرسلين والحمد لله رب العالمين. gbogbo alẹ́ kan náà ẹja àparò la ilaha illallah. Wọ́n ní ẹja pariwo lẹ́kẹ̀ẹ́. wọ́n láì sí ìjábà tọ́lọ̀ ń ṣe sínú Wọ́n láì sí ìjábà tọ́lọ̀ ń ṣe sínú mọ́ṣáláṣí yìí. sínú mọ́ṣáláṣí tèmi lọ. Sínú mọ́ṣáláṣí wa lọ́hùn-ún. Ọlọ́run bá mi sọ ìjábà náà kalẹ̀. Ọlọ́run kó bá sọ ìjábà náà kalẹ̀ sí bíbà yìí. wọ́n ti sọ mọ́ṣáláṣí wa di pé mọ́ṣáláṣí àlèbùjíìbù. Wọ́n ti sọ mọ́ṣáláṣí wa wípé mọ́ṣáláṣí àlùmùjíìbù. tó bá débẹ̀ Tó o bá débẹ̀ tó tẹ́wọ́ sọ́dọ̀ Ọlọ́run. láì láàrin oṣù Ọlọ́run ó gbàdúrà rẹ̀ kó o tó dìde. kó o tó dìde Kó o lọ́lọ́run tó dìde. Ọlọ́run dákú ìjábà náà bá ń sọ kalẹ̀. Ìsìjábà náà Ọlọ́run bá sọ kalẹ̀ sí bíbà yìí. kékeré lélẹ́yìí jẹ́ Ọlọ́run. Kékeré lélẹ́yìí ó jẹ́ jẹ́. fún Ismail. Òun ló jẹ́ fún Alhaji wa Ismail. kékeré ni kó jẹ́ Kékeré ni kó jẹ́. fún eléyìí tó tún padà sí. Lélẹ́yìí tí ó tún wọ́n tọ́lọ̀ yóò tún padà ṣe. kó tún wá ra ilẹ̀ odindi fún. Àdìpẹ̀lẹ̀ kó oore. central mosque. Ọwọ́ àti kọ́ central mosque. Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fún wa. Hawla. Wala quwwata illa billahi al-aliyyil azim. Bàbá wa tí wọ́n jẹ́ bàbá wa Wọ́n ní bàbá wa láti kò sí.
láti Ìkòsì wọ́n jẹ́ bàbá wa. tó jẹ́ bàbá gbogbo ilé. Ọlọ́run bá wa lọ́rẹ̀ mi. Ọlọ́run bá lọ́rẹ̀ mi wọn. Ọlọ́run ní kíkún àlàáfíà kó bá lọ́rẹ̀ mi wọn. Ìjì kan jà lẹ́nu bí oṣù méjì sí. Wọ́n ní ìjì kan jà lẹ́nu bí oṣù méjì sẹ́yìn. Fún wọn. Àti gbogbo wa tó mì. Tí ọba ṣẹni tí ọba ṣe pé ẹ̀mí Ọlọ́run bẹ lára wa. Wọ́n ní tí ọba nítorí àwọn bí àwọn ọmọ tó rẹwà. Àwọn ọmọ tó rẹwà. Ẹ bèrè lọ́wọ́ àwọn jọmọ́ mi. Ẹ bèrè lọ́wọ́ àwọn jọmọ́ àwọn. Ọmọ tó o bá fẹ́ sórí ibù. Ọmọ tí ò bá fẹ́ kú díẹ̀ káàtó fún. Máàmù Alùsùnà wá wájú mi. Máàmù Alùsùnà wá o. Máàmù tẹ̀blíìgì wá o. Onítẹ̀sùbá lè mi o. Onítẹ̀sùbá làwọn o. Máàmù Alùsùnà wá sí wájú mi. Máàmù Alùsùnà wá o. Máàmù tẹ̀blíìgì wá o. Máàmù gbẹ̀kúgbẹ̀ wá sọ́dọ̀. Máàmù gbẹ̀kúgbẹ̀ wá o. Bí wọ́n bá ṣe fẹ́ tiẹ̀ ní kò sọ. Bí wọ́n bá ṣe fẹ́ òbí kò sọ. Báwọn ṣe fẹ́ làwọn ṣe sọ o. Kódà kọ̀ọ̀kan kó o gbé Alùsùnà wá. Wọ́n ní tó o bá gbé Alùsùnà wá. Kọ̀ọ̀kan kó o gbé Alùsùnà wá. Kàkà kó o gbé Alùsùnà wá. Wà jàmá. Alùsùnà wà jàmá bẹ́ẹ̀ ni. Wọ́n ní Alùsùnà wà jàmá. Kọ̀ọ̀kan kó o gbé wá. Kàkà kó o gbé wá. Kódà tó o bá lọ gbé àwọn sùkúrátù wá. Tó bá lọ gbé àwọn sùkúrátù àlùkòdòrò ló bá gbé wọn wá. Tó ń gbé Alùsùnà wà jàmá. Ló bá gbé Alùsùnà wà jàmá. Má dé wájú àwọn o. Má dé wájú débi yóò kúnlẹ̀ o. Àwọn ọ̀daràn. Ẹ jọ o, mo lè yí o. Àwọn alákatakítí. Ẹ má ṣe o. Tèmi nù. Wọ́n ní àwọn nìyẹn báwọn ṣe fẹ́ ni o. Báwọn ṣe fẹ́ ni o. Ẹnìkan wá ṣàṣà láàrin ìṣẹ́jú méjì. Ẹnìkan wá ṣe wáàsí. Wọ́n ní ẹnìkan wá ṣe wáàsí. Ládùúgbò wa lọ́jọ́ kan. Ládùúgbò àwọn lọ́jọ́ kan. Wọ́n ní àwọn tó bá ń ṣe àsàlátù orí igun ni wọ́n. Wọ́n ní àwọn tó ń ṣe àsàlátù oríire ni wọ́n. Wọ́n ní àwọn tó ń ṣe nǹkan oríire ni wọ́n. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ̀ndẹ́mù àsàlátù. Wọ́n bẹ̀rẹ̀ sí kọ̀ndẹ́mù àsàlátù. Àwọn tẹ̀bílíìgì. Àwọn oníjìhádì. Ó kọ̀ndẹ́mù àsàlátù. Ó ń kọ̀ndẹ́mù àwọn àsàlátù. Ọjọ́ ìyá yín wà wájú. Wọ́n ní ọjọ́ ìyá yín ó sún wájú. Ìgbà tọ́lọ̀ máa pọ́n mi lé. Ìgbà tọ́lọ̀ máa pa wọn lé. Mo wà ń pálọ̀. Àwọn wà ń pálọ̀. Ìgbà gbọ́ pé àwọn bíi mẹ́fà mẹ́jọ kan máa wọnú mọ́ṣáláṣí. Wọ́n ní àwọn bíi mẹ́fà mẹ́jọ ọba wá sínú mọ́ṣáláṣí. Iṣẹ́ ìdá bá mi pé àwọn. Iṣẹ́ ìdá wá pé àwọn. Àwọn àlejò kan máa wọ. Wọ́n ní ẹ lálejò. Má bọ́ta. Wọ́n náà bá bọ́ta. Ṣèbí bẹ́ẹ̀ ṣe wá sọ̀rọ̀ ẹ ṣáà rí mọ́ṣáláṣí ẹ̀ pẹ̀lú ilé. Wọ́n á mọ̀mọ́dé àsàlámù aláìkùm. Wọ́n náà wá sálámà. Wọ́n ti di ẹrù òkété. Wọ́n náà wá lè rí wọ́n ti di ẹrù òkété. Wọ́n náà wọ́n lọ sí jihadi. Wọ́n náà wọ́n fẹ́ ṣe ìjáde. Wọ́n náà fẹ́ ṣe ìjáde mọ́ṣáláṣí wa ló wá kàn. Wọ́n ní ọjọ́ mélòó. Wọ́n ní fún ọjọ́ mélòó. Gbogbo gbàtọ́ náà bá yọ̀ǹda fún wa. Wọ́n ní fún gbogbo gbàtọ́ bá yí kọ́lọ́ bá yọ̀ǹda fún àwọn. Àgbo pété ìjọ. Wọ́n ní ẹjọ́ ẹ má bínú mọ́ṣáláṣí tẹ wáyé mọ́ṣáláṣí alásàlátù. Wọ́n ní mọ́ṣáláṣí tẹ wáyé mọ́ṣáláṣí alásàlátù. Alásàlátù ló kọ̀. Alásàlátù ni. Kò sáyè jihadi. Kò sáyè jihadi. Báyìí tó sọ fún wọn nù. Wọ́n ní báwo ṣe sọ fún wọn nù. Kò sáyè jihadi. Kò sáyè jihadi. Torí àsàlátù làwa ń ṣe. Àsàlátù làwa dúró ní wọn. Ẹni kò tí ì lọ́jọ́. Àsàlátù làwa ń ṣe. Ní ọjọ́ Jímọ̀. Ní ọjọ́ Jímọ̀. Àwọn àsàlátù Sunday ọdún. Àwọn àsàlátù ọjọ́ Sunday. Ìjọba pé báwo la ṣe ṣe. Ọ̀rẹ́ ẹkùn àtajá kò lè wọ̀. Ọ̀rẹ́ ẹkùn àtajá ò lè wọ̀. Wọ́n wojú ara wọn. Wọ́n wá wojú ara wọn. Ó yàn ní àfihàn ẹ̀pálẹ̀. Wọ́n ní ẹ̀pálẹ̀. Wọ́n náà ti kúrò bẹ̀ tí wọ́n ní. Ìbájọ́ ọ̀dọ́ fẹ́ dájọ́ Ọlọ́run. Wọ́n ní wọ́n tó bá fi jẹ́ wọ́n ló fẹ́ dájọ́ náà. Àwọn ẹbí yìí ni kọ́kọ́rọ́ àlùjọ náà wà lọ́wọ́. Kọ́kọ́ lọ ní ilé àwọn ẹbí. Àti kọ́kọ́rọ́ iná wà lọ́wọ́ ẹ̀. Náà ti ẹnu. So torí ẹ̀. Stars. Alhaji wa, Ustazi wa, àárín yín inú wa ń dùn. Lóòótọ́ la sọ pé àdéhùn. Náà. Àti ìfẹ́ kẹ́ ẹ lọ nísìnyí. Wọ́n ní àti ìfẹ́ kú yín sìn. Àti ìfẹ́ kú yín sìn. Àti ìfẹ́ kú yín sìn. Àti ìfẹ́ rárá. Ọlọ́run tí ì ní jẹ́ kó yá. Ọlọ́run ní tí yẹn sì ẹ ṣì máa lò ó. Ọlọ́run tí ì ní jẹ́ kó yá. Ọlọ́run ò tẹ̀ tí ì ní jẹ́ ó yá. Torí èyí tèmi rí. Èyí táwọn rí yìí. Táwọn rí yìí. Tí ìbá tó bá yẹ pé ìbẹ̀rẹ̀ Ramadan ni last month gbé yín wá. Wọ́n ní tó bá jẹ́ ìbẹ̀rẹ̀ Ramadan ni wọ́n gbé yín wá. Àwa tuntun yín gbé wá. Insha Allah. Wọ́n ní ìgbà wọn fi Ọlọ́run ọba búra. Tí ẹ̀mí mi bá ń bẹ. Tẹ́ẹ̀mí àwọn bá ń bẹ. Tẹ́ẹ̀mí tiyín náà bá ń bẹ. Tẹ́ẹ̀mí ẹ̀yin náà sì ń bẹ. Ní Ramadan next year. Next year Ramadan. Àjọ máa ṣàdéhùn ní ìjọ́ tó bá máa gbé wá, ìjọ́ tèmi náà bá máa gbé wá. Ọjọ́ táwọn náà bá máa gbé yín wá, àwọn apáwọ́pọ̀ láti gbé yín wá ni. Ọlọ́run ṣe ní rọrùn. Ọlọ́run sì ṣe rọrùn. Ọlọ́run ṣe ní rọrùn. Ọlọ́run ṣe rọrùn. Ọlọ́run ṣe ní rọrùn. Ọlọ́run ṣe rọrùn. Èyí tó wá kù tẹ́lẹ̀ pé mi tó ń tọrọ. Wọ́n ní èyí tó wá kù táwọn tún tọrọ fún yín. Wọ́n ní àwọn ní ìdí owó kẹfà àwọn bẹ Ọlọ́run. Wọ́n ní ẹ bá wọn kọlẹ̀ fún Ọlọ́run kọ́kọ́rọ́ Ọlọ́run fi sílẹ̀ fún owó.
lórí aṣáájú tí ò bá lówó. wọ́n ní aṣíwájú tí ò bá lówó. aṣáájú yẹpẹrẹ ni o. aṣíwájú yẹpẹrẹ ni. wàláyì adigbàwẹ̀ wọ lọ́dọ̀ àwọn. wọ́n ní adigbàwẹ̀ ìwọ́lẹ̀ lọ́wọ́ iwájú àwọn alásàlátù rẹ̀. kéèyàn lówó ni o. àlìmáàlù wọlébẹ̀lú ìrìnàjò ìrìnàjò ayé àtọ̀dúnrìà. wọ́n bá fẹ́ ṣe nǹkan nínú àsàlátù. wọ́n ní táwọn bá fẹ́ ṣe nǹkan nínú àsàlátù. àwọn afábìrì gbogbo ọmọ tó bá ní nǹkan tá a fẹ́ ṣe 200,000. wọ́n ní tí a bá fẹ́ ṣe nǹkan nínú àsàlátù. wọ́n ní nǹkan tá a fẹ́ ṣe 200,000. nǹkan tá a fẹ́ ṣe ní 200,000. wọ́n ní gbogbo ẹ̀yà alásàlátù pátá ẹlọ́dọ̀ 100,000. wọ́n ní ẹ̀yìn alásàlátù ẹlọ́dọ̀ 50,000. 100,000. kébì fi 100,000 sílẹ̀. káwọn fi 100,000 sílẹ̀. alásàlátù náà ṣé ó lè ṣàkọsí. wọ́n ní alásàlátù náà lè ṣàkọsí. lẹ́nìí táwa yìí. lẹ́nìí táwọn sọ yìí. alásàlátù díẹ̀ nínú wọn la ní kọ́ wáyé. wọ́n ní díẹ̀ nínú wọn. lọ́pọ̀ sáà ni wọ́n sì bẹ̀rẹ̀ alásàlátù mo ní di 50,000 sọ yẹ ẹ̀dẹ́jọ́. wọ́n á dání. wọ́n mọ̀ pé ebi ò pa mí. wọ́n mọ̀. wọ́n mọ̀ pé ebi ò pa mí. wọ́n mọ̀ ìpè bí ò pa wọ́n. wọ́n mọ̀ wípé mo fi yọ̀ sáwọn lọ́rùn. wọ́n ní àtòtílétọ̀ làwọn àwọn fi yọ̀ sí wọn lọ́rùn ni. wọ́n ní ẹ bá wọn sọ fọlọ́run wípé kó fún àwọn kọ́kọ́rọ́ ilé owó. kọ́lọ́run fún ọ ní kọ́kọ́rọ́ ilé owó. irú bẹ́ẹ̀ ṣe wáyìí wọ́n ní kán máa gbowó. wọ́n ní wíwá tẹ̀ ẹ̀ wá yìí à ń gbowó kònà tó yẹ ká ní bí 100 million. wọ́n ní ustaasi bí ẹ ṣe wá yìí ẹ gba 20 million naira. bó ṣe mú àwọn nìyẹn. kọ́lọ́n kó wọlé àwọn àfáà tó kù. owó ni mò ń fẹ́ ní. owó làwọn fẹ́ lẹ́yìn owó ni lẹ́yìn owó ni lẹ́yìn owó ni. wọ́n ní kọ́kọ́rọ́ báńkì wà lọ́wọ́ ẹ̀. wọ́n ní kọ́kọ́rọ́ báńkì wà lọ́wọ́ ẹ bá a bẹ Ọlọ́run kó yọ̀ǹda kọ́kọ́rọ́ ilé owó.